Okay. About stand. Oh. Kẹ́ méyàn kan lè gbógi. Màá fún ẹni náà ní 45 million naira. Kí ló kọ tiẹ̀ náà? Good day, ladies and gentlemen. My name is Sidika. Say free kick left blow there be penalty. I am the king. No person or group of person to challenge my authority. That's my PA. Really? Mami, tẹ́ bá lè wọ ẹgbẹ́ àjẹ́ lórí ọ̀rọ̀ yìí ẹ lọ wọ o. Ojú dánlẹ̀ wò yẹn. Ìdí àìdán ní àmì ìjọ sídìí. Àbí àìdán. Ẹni àìdán. There promise lórí buku. Ó dá jẹ́ kí n. Jẹ́ kí n. Oh, malala. Mo tó lórí burúkú. Ó ní nílá ayọ́lá ọ̀gá ìṣòfò ni. Ìwúlẹ̀ ẹ̀kọ́ ni. Ọ̀rẹ́ láàbù ni. Amẹ́ríkà mo ti school ní New York. What is cardiac arrest? Mélòó ni ogun ìdílé ni? Àwọn ọfà tẹ máa ń ta sí ayé yẹn. Èèyàn mélòó ló ti kú báyìí? Èèyàn mẹ́ta péré ni. Kí ni Tesban wá lọ́rùn ẹ̀? Torí pé mi ò lówó kú báyìí. I'm the king. Who is your guy? Na olú mi wẹ̀lẹ̀. Ẹ pè mí lólúwa àgbàgbà mi ní ìjọ̀gbọ́n alábẹ́ bí wọ́n sá sí. Ẹ bá wá ẹ̀rù mi bẹ́ẹ̀ wá ẹ̀rù mi ṣáàtì mọ́ orí lọ́wọ́. Kí ló ń ṣe? Ìwà náà ní Somebody else. Kí ló ṣe yín? kí ló ṣe yín. I be human being. I'm a high, my high. You be woman being? I'm high and high. Okay, can you define woman being? Defend. Woman being. I'm not a defender. Mojo footballer. Define. Your birthday gift. Oh, thank you, darling. Thank you so much, darling. Johnny Fugu Bello. Johnny. Happy birthday, darling. Roundland Vibes Entertainment comes with another blockbuster, Okan, the Fearful Art. In a world where emotions intertwine with shadows, comes a tale of raw passion and chilling apprehension. I don't any permission. I said I got them on scene. Look, was stubborn, right? Now turn. No, sir. Wọ́n dárúkọ mi pé mo ti rí òun màdàmú rí. Mo lè describe òun wọn fún. Níwọ̀n náà, wàá rí gbogbo ẹ̀. Kì í ṣe pé bóyá mo subscribe fún tí mo wò. Sàárà ni. Ṣẹ̀mí bí ó ṣòwò òwe ẹ̀ nísìnyí lọ́lá owó ọ̀la láìṣe làálàá ojú ọkàn the Fearful Art. Atọ́ni ògọ̀ ẹni àátòní ògbọ́n èèyàn ògbọ́n ní àmọ́jú nínú ọ̀fẹ́. Every action has consequences and desperation leads to dangerous decisions. Ojú ọkàn the Fearful Art, full of suspense, love, emotion, action, drama, and tapestry of intrigue that will leave you breathless. Adaba! Ọmọ dẹ̀wò. Ọ̀fẹ́ máa dá ọgbọ́n ẹran ní ìjẹun òjẹ́ka. Má sọ fún mi pé bàbá yìí tún fi nà ẹ̀mí ẹ̀mí. Owó ọkọ mi rárá. Ṣùgbọ́n ọkọ tó fi ń nà mí ó ju ẹgbà lọ. Starring Ayọ̀ Ọláìyá, Rachel Adélájà, Ọmọwùmí Àjíbóyè, Sànúsí Isiaq Àpá, Dàmílọ́lá Òní, Ọláyínká Àjàlá, Adéwálé Taofik Dìgbòlùjà, Yínká Sàláwù, Adélékè Abíọ́dún Dàúṣóṣùwò, and many more. Written and produced by Rachel Adélájà, directed by Wálé Razak. Ojú ọkàn the Fearful Art. Anticipate. Wàá jẹ́ kí ni ilé ìdìbò. Wàá regret wípé kí ló ṣe fún mi. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Let's all be on our feet to praise the Lord. You are good and your mercy is forever. Hallelujah. You are good and your kindness forever. Hallelujah. You are good and your mercy is forever. Hallelujah. Hallelujah. Hallelujah.
ká jókòó. Mo mọ̀ bó ti pẹ́ tá ti bẹ̀rẹ̀ sìn. Ọlọ́run dẹ̀ sọ̀kalẹ̀ sáàrin wa ṣùgbọ́n mi ní jẹ́ ká lọ lé láì tún ránra wa létí àwọn kókó ọ̀rọ̀ tó ń gbénú ọmọlúwàbí àwọn ọ̀rọ̀ Ọlọ́run ni ẹ o. Àwọn ewu ẹ̀kọ̀ọ̀kan tó ṣì wà lọ́wọ́ mi ni mo ń hand over fún. Ó ti yá àbí báwo? Ṣé ẹ ti rẹ́dì? Ó yẹ bọ́ síbi ká gbàdúrà. Ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ ẹ̀jẹ̀ Jésù. Àmín. Wo dé bọ̀ nǹkan tó máa ń ṣe fún mi kò dáa rárá. Ó ń pè mí náà. Ṣé o miss mi ni? Ǹjẹ́ ìwọ ló ń sọ̀rọ̀ báyìí? Má bínú. Ó ṣàmọ́lé tí mo ti jáde. Mo bínú. Chọ́ọ̀chì láàárọ̀, chọ́ọ̀chì lọ́sàn-án, chọ́ọ̀chì lálẹ́. Onígbàgbọ́ làwọn òbí mi náà. Ìyẹn wá ni kò má pè mí. Ok, sọ fún mi, ṣé mo wá kí n pè ẹ́ rárá ni? Wo kí n pè mí gbà tí n bá fẹ́. Ilé tiwa. But wait, Angel, kí ló ń jẹ? Ó tó yẹ tó. Tètè mo lè wá mú lóko. Ìwọ ńkọ́? Wọ́n mú ibà ṣe èmi ò sọ́ra náà. Má dá ló ń jàre, èmi láì statue ẹ̀ bó ṣe wà yìí. Àwọn parents ẹ̀ wọ́n take care. Ó dàbí today's bread. Sori bẹ́yẹn, ó yẹ kó máa fún mi lówó. Ẹgbẹ́ kan tí mo sọ náà ṣe nìyẹn pé wọ́n really take care gan nílé mi. Ẹ ṣe jàre ẹ̀yin ọ̀rẹ́ mi. Kódà kúkú sí nǹkan náà tí mò ń ṣe bóyá reason tí mo yẹ hard weight nìyẹn. Ẹ̀kọ̀ọ̀kan mo kàn máa ń tẹ̀lé mọ́mì lọ sí shop. Aside that, inú ilé mo máa ń wà. But mo ń jẹun. Oúnjẹ yẹn gangan ni. Débọ̀, Símisọ́lá ńkọ́? Símisọ́lá wà náà. Àjọ dé náà ni láti lè. Ó máa wà ní department ẹ̀ náà. Okay, I'm gonna catch up lára lẹ́tọ̀. All right now. You girls look good. Thank you. Bye. All right now. Ṣé kí ni yóò tún wá lójú fún wa báyìí? Can I talk to you for a minute? Vicky, excuse me. Just a few minutes. Are you sure you'll be fine? Of course I'll be fine. Kí ni ìtumọ̀ drama tó pull lánàá yẹn ní canteen? Drama? What drama, please? Èmi san owó oúnjẹ. Ó ní kàn dá owó padà fún mi. Ṣé o mọ̀ pé insult nìyẹn ṣá? Insult? Ṣé lè tí wọ́n ṣe òun ṣe insult? Èmi àti boyfriend mi wà ní canteen à ń jẹun. Ó wá ń sanwó oúnjẹ mi. What kind of disrespect is that? Kí ló ṣẹlẹ̀? Embarrassment ni now. Angel, mi ò embarrass ẹ. I care about you. Excuse me, don't care about me. I've told you, I have a boyfriend. Mo ti sọ kíní fún ẹ over and over again. I have a boyfriend. Can you call the crap? Who is the stupid boyfriend? Oh. So ìwọ ní God láti ní boyfriend nínú ọgbà yìí. Níbi tẹ́mi wà. Ṣó wà okay ṣá? Vicky. Yeah, baby. Let's go. Okay, baby. Guy, wọ́n lọ fún bèbí láyọ̀ man. Wọ́n mú ibà ẹ sọ̀rọ̀. Mo deal with am now. Why don't you buy? Bèbí yẹn kéré sí nǹkan tó ṣe yẹn now. Say something. Mo talk now. Here we go. Birex. Ìkara wọn ẹ kọ. Èwo tún ní ìkara wọn? Ṣé o mọ̀ pé wọ́n ní gbin ni? Anita ní ìkara wọn. Wọ́n Anita ó sáré lọ get nǹkan ní jàre. All right. Hi, pretty. Hello. Are you aware some guys are after your life? After my life? What's my offense? Kí ni mo ṣe? Afarabalẹ̀. I was just kidding. Èmi gangan ni mo ń wá ẹ.
Ó ti tó bí ọjọ́ mélòó kan since mo ti ń wá opportunity. Just for you and I to be on the table together. Bidex. Oh, gbogbo ọgbọ́n ẹ sáré mọ́ra, jẹ́ ká jáde, mo fẹ́ gbé jáde. Ó ṣe ń wò náà. Bidex. So you had a plan for me. Anyways. My name is James N. Thomas. Stressful summer. Let's go now. Where are you going to? Type alone now. Nothing's going on. Kí ni kan náà? Ó ṣe jẹ́ pé every time tí bọ̀bọ̀ ìbáre bàbá yìí ló máa ń give attitude. Àbí ọmọ orí ni. Débọ̀, ó ṣe tún sọ̀rọ̀ báyìí. Ta ni o mọ bọ̀bọ̀ yìí nínú school yìí? Sadist ni now. Bó ṣe máa ń rí every time ojú ẹ̀ máa ń le all the time ni. Èmi dẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. But tí ẹ̀kọ́ la bá wá school. Ìwé wa la wá study and nǹkan tá máa face nìyẹn. Ignore ẹ̀ now. Let's go. That's a poor boy. Ignore ẹ̀, kò need kò máa bother ń pẹ́. Oh, friend. Kí lélẹ̀? Bóyá owó ni. Ṣí. Okay. Dear Simisola, for the first time in my life, I don't have words to describe how I am feeling. Now I know what it means to crush on a girl who is really dazzling. I don't know about physics or maths, but the chemistry between us is definitely sizzling. Hey! I like you, Simisola. Kenny, kí ló ṣẹlẹ̀? What is torí letter? Ó dẹ̀ ní torí letter. Gbogbo sweet things tó kọ sí bíbá yìí, dẹ̀ feel ẹ̀ náà. Feel Kenny. Babe, this guy loves you. Yeah, torí tí ẹ ló ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. Ìwọ náà rò pé méjì kó fún ní trial now. Trial? Yes. Guys, Sherry, mo ti make decision pé títí mo máa fi kúrò nínú school yìí, I don't want to have any relationship at all. Yeah. Wo jẹ́ kí n sọ fún ẹ, ṣé ìwọ kan tó ṣẹlẹ̀ ní bíbá ẹ pátápátá àjọmọ́ wa ni? Really? Yes. Anita, o gbọ́? Bẹ́ẹ̀ni. Àjọmọ́ àwa méjèèjì ni. And we are doing it for your sake. We want the best for you. Best for yourselves. Ṣé bí torí gbogbo nǹkan tó ṣe fún yín lẹ ṣe ń sọ gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn torí tẹnu yín nìkan? No. Wo jẹ́ kí mi sọ nǹkan fún ẹ o. Okay, tó bá mọ̀ pé o ò lè fẹ́ guy bóyá kẹjọ jẹ́ ọ̀rẹ́ àbí ibi ọ̀rẹ́ ẹ sì mọ̀ wá ara yín dáadáa. Wà á dẹ̀ mọ̀ pé èèyàn dáadáa ni èèyàn tó lè go out pẹ̀lú ní àbí kí ló rò? Whatever. Mom, ẹ wò mo fẹ́ fẹ́ jẹ́ ẹ̀gbọ́n mi sùn yín ni o. Kí ló dé? Each time tí mo bá ti sọ fún wọn pé kán yá mi ní mọ́tò pé mi àtàwọn ọ̀rẹ́ mi fẹ́ jáde, ṣe ni máa ń decline request mi. Dad, ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ sí mọ́tò mi ní last time. Mbọ́. Bùdá mi. Torí nǹkan kékeré tó rọra ṣẹlẹ̀ yẹn lè capitalize dé lórí. Can you listen to yourself? Nǹkan kékeré ló ṣẹlẹ̀ yẹn. Ṣọmọ èyí tí mo fi tún ṣe nígbà tó crash ní last time. Crash? O pè é ní nǹkan kékeré. O gbọ́ tó sọ pé o crash mọ́tò òun. O rí pọ́lọ́n ló yọ ẹ́. Moreover, o mọ̀ pé ní family yìí
policy wa ní pé tó bá ti pé 25 ló lè gba car gift. Tó o bá pé 25 a lè fún ẹ ní mọ́tò. Ẹ̀gbọ́n ẹ nìyẹn ìgbà tó pé 25 ló gba mọ́tò tiẹ̀. So tó bá ti pé 25 a fún ẹ car gift. Remember I told you the last time that all I want to see is your happiness. Yeah, he said that. Pé kí ni ẹ máa dùn ní gbogbo ìgbà. Ṣoríjọ́ tí ó wá kí mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ yẹn. Bí mo ṣe rí ẹ tó ń bọ́lẹ̀ lórí bike báyìí, inú mi ò dùn. Why? Mo rò pé báwo ni girlfriend tèmi ṣe máa gbé ọ̀kadà pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa kí mi. So that was why I got you this toy. Which toy? It's a kid. I'm so screaming. Mommy, take him. Tell me you're joking. I'm not kidding, back. Correct. This is huge. Thank you. Oh, let me carry you. Permit me to carry you, baby. You can, then I will carry you. Thank you, baby. I'm super happy, honestly. Yeah, that's what I want. Baby, what's how will she mind me? What's up, my man? How you doing now? That me. It means Jameson, my boyfriend. Jameson. Yeah, Jameson. Meets my elder brother. Meet him, I'm Baba, greet me now. How you doing now? I'm Jameson. I know you're probably feeling somehow, but man, see, Ojimi come and lean you. Mutin wabi me ateshima dore for a while now, but okay, for you still left for me. But I'm glad I'm now with your sister, so at least bear me atema close from here. Simsona. Ṣé kò ṣe pé ní tán sọ pé ó ra mọ́tò fún lílé? Yeah, only bọ̀dá mi. Ẹni tó wà mọ́tò fún lílé? Yes. Hello. Bọ́gbà tí àbúrò mi gbé mọ́tò dé, èmi ni mo béèrè lọ́wọ́ ẹ̀ ní wípé ibi bo ló ti rí mọ́tò. Wípé ta ló rà fún. Well, mo jẹ́ ọkùnrin kan tó mọ ìkẹ́ obìnrin. Obìnrin tí mo bá love, I can go to any length to make her happy. Bó ṣe ń hop on bikes, káàkiri èmi ò like ẹ̀. So, reason I got her a car. But tí mo ṣe máa ń rí ẹ nínú school, like every time tí bá rí ẹ tó máa ń ṣe nínú school, máa ń wò ní wípé who is this person? Ta lẹni yìí? But I don't know you're someone like this. Well, it's normal for you to feel that way. And show them pé wọ́n ní outward appearance can be deceptive. You don't judge a book by its cover. Mo kàn máa ń mọ̀ọ́mọ̀ wear àwọn look yẹn so that àwọn èèyàn ní máa fi, ride on me or try to get close to me unnecessarily. She gets. But tó bá súnmọ́ mi, wàá discover pé èmi ni mo coach ní ayé. Mo tutù gan, mo kàn ojú mi kàn máa ń le ni. I'm so easy and down to earth. Yeah. Máa jẹ́ kí o understand ni wípé àbúrò ẹ̀yọ̀ kan tí mo ní lélẹ̀. Àmọ́ òde lè fi bá anybody ṣeré. I can see that you really love her for you to go the extra mile. Debo, I love your sister beyond words. So yeah, mo dem opo love her, so everything to make her happy ni mo mama ṣe. You promise? Yeah. That's a promise. I love you and you know that, right? Yeah, but that means Jameson is a very gentle guy and a caring guy to the core. Sure. Yeah. I know. But nice meeting you. Same here, bro. Yeah. How are you? I'm good. I'm so sorry. Mo kàn chill pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Tí mo dẹ̀ ṣe rí call mo ṣe excuse me. But kí ló ṣẹlẹ̀? Why did you call me by this time? What's the problem? Ó ní nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ni. Are you serious? Talk to me. Láti sọ̀rọ̀. I need to speak out. Babe, talk to me. Debo, ṣorí Jameson tó ra mọ́tò fàbúrò ẹ̀. Yeah, Jameson. What happened? Èèyàn burúkú ni o. He's not a good man.
Mọ́tò tó ra yẹn kò ṣe torí kó nífẹ̀ẹ́ àbúrò ẹ̀ ló fi rà fún. Are you serious? Yes, I'm very sure. Ó ra mọ́tò yẹn torí pé ó fẹ́ penetrate wọnú family. I'm very sure. But babe, kí ló dé tó fi sọ̀rọ̀ nǹkan báyìí? Mo mọ Jameson dáadáa ni. Ṣorin, tó bá ní orúkọ míì tó tún burú ju ejò ọ̀ká tó lóró nù. Jameson gangan ló yẹ ká máa pè bẹ́ẹ̀. Ṣó lè tó bẹ́ẹ̀ ni? Àṣírí kan wà láàrin èmi àti ẹ. Láti ọjọ́ tó ti pẹ́. Tó jẹ́ pé ẹ̀dá alààyè kan ò gbọ́ lẹ́nu mi rí. Really? Like, don't you want to go anyway? You can like you want to right off. Very nice. May I come for a night? Okay. Ọ̀rẹ́ mi. Látàárọ̀. Ṣé wàá pa? Oh, I'm good. Látẹ̀ nǹkan tó mo ti pẹ̀ kí ló tó pẹ́. Jọ má bínú. Ó mọ̀ pé ibi tí mo wá jìnnà díẹ̀ sí bí báyìí. Èmi gan fúnra mi mò ń jáde ni. Àfi bí James ṣe hijack mi tó ń lọ́nà ká máa bọ̀ wá síbí. Má ṣe débí nìyẹn. Àbí náà, mo fi ipò tójọ́ mẹ́ta tí mo rójú ẹ̀ ni. Àbí o láì gbé my attention wojú ara wa ń rẹ̀. Ìyẹn náà dáa. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni. Sorry, let me take this call. I'll join you guys shortly. Okay. Angel, so about anything, please don't that, Shogo. Okay. Ṣé wàá jẹ? Ọ̀rẹ́ mi. Ṣé kó sọ pé ó fẹ́ bọ̀bọ̀ yìí? Mi ò fẹ́ náà. Owó tó wà lọ́wọ́ ẹ̀ ni mo fẹ́ gbẹnu sí. O ò fẹ́ yóò dẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀. Ṣé o fi pé yẹn right ṣá? Òun ló best jù. Angel, guess what? James is on his way coming to my house. Ṣé o mọ nǹkan? Ó fẹ́ bá mi kó gift wá ni. Tó bá like rẹ̀, tètè máa bọ́ ń sìn. Kó lè gbà nínú ẹ̀ o, because mi ní keep fún ẹ o. Níbo ló wá máa bọ̀? Bàbá shopping ayé. Ọmọ mo ń jayé orí mi. Start coming jọ. Ìwọ ló mọ̀ o. Tó bá dẹ̀ ti pín gbogbo gift yẹn tán wọ́n ló mọ̀ o. All right, so ya má pẹ́. Okay, later. Mo ń jayé orí mi, mo ṣá gba gift, mo gba gift. Oh. How far? What's up, think right? Okay. How you doing? It's all right. Choco. Thank you. Yeah. I got you there. Oh my God. You like it? Yes, I love it. Thank you. Thank you so much. Anything for you. So, can you offer? Well, I want you. Ìwọ ni mo fẹ́ jẹ. Ìwọ ni mo fẹ́ mu. Mo pé tí bá máa parí ẹ̀ máa yó. As a matter of fact, ibi ni mo máa sùn lálẹ́ yìí. Oh, Jameson, this your joke is too expensive. Wàá sùn síbò. Látìgbà tí mo ti dé stay, ọkùnrin kankan ò sùn sórí bẹ́ẹ̀dì. Ó fún ọ ní nǹkan ṣá. Ṣé nítorí nǹkan tó ra wa? Bóyá tó máa pè é. Ó dẹ̀ ti kó wá gbọ̀ rẹ́dì. Mi ò ní lè kó sílẹ̀. Are you kidding? Jameson. Sure, bí mo bá ẹ ṣeré ni. You're joking, right? Let's talk. I take you out all the time. I buy you gifts. I make sure you're always happy. I take you out for lunch. Take you out for dinner. Buy you expensive stuff. For that Christmas, look, baby.
àórí ẹ̀ ti yí o. Èmi ń pọ́n mílẹ̀ dùn gbẹ́ ni. Mo ní mi fẹ́ mú ẹ. Mo fẹ́ jẹ́ òun bẹ́ẹ̀ mi sọ pé ọkùnrin kankan sún bí oníràgbá fún àtàwọn ọkùnrin tó ń sọ. Èmi. No one ever says no to me. Now get rid of your dress. I don't want to do it. I don't want to. Take off your dress. I don't want to do it. Make me pop a tie. I don't. You think I'm you? Bimpe. I'm sorry. Bimpe. Bimpe! Ah, Bimpe! Oh, Daddy, I was only kidding. Baby girl. Shh, don't say anything, man. I'm going. Hey, sit! You've killed my friend. You've killed my friend. You've killed my friend. Will you shut up? I didn't kill your friend. Do I try to get them without forcefully? Maybe it's in Shagidi Lucy for Okiri. So she died by accident. Spare me, spare me. Oko so me to mo le fiwe. O ma shile mi ni mo pa ni. Ṣó mọ̀ pé mi ni number 1 rookie rooker. So ẹ̀mí èèyàn jọ wá lójú. Mo lè pa ẹ́ dànù sínsìn nǹkan tó máa ṣẹlẹ̀. Now I need you to make a promise that you will never tell anyone about this. Tó bá try o máa fi kú ṣe fàjẹ́. I wasted it. Àwọn tó ní àfojúsùn ẹ̀. Is that a promise? Minister, I promise. Bimpe. You're a good girl. And henceforth, you're gonna be my girl. Gbogbo nǹkan tí mi àti Bimpe fẹ́ máa ṣe tára yẹn ṣe. Èmi àti ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní ṣe. I'm sorry for pointing a gun at my girl. Can I sit with you? Come close to daddy. So come on. Oh my God, too much everything. Maybe I'll tell my job, Daddy. I'll make sure I drop you in your hostel. I'll say I'll go to my share. And make sure this is between you and I. You promised me, right? I promise. Babe, clearly to hide you won't provide for me. Eh? Ṣé pé bí mo fẹ́ hide fún ẹ̀rù bà mí náà ni. I don't want to lose you. Èmi ò dẹ̀ fẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí ẹ àbí anybody ní family yín. Wọ́n tí mo fi sọ̀rọ̀ síta nìyẹn. Babe, okay. What's happened by? Can you way forward now? Like, what do you think we can do? Láíláí, kò possible. Ẹgbẹ́ mi ẹgbọ́n nǹkan tẹ́ ẹ sọ. Kí n dá orí Ọlọ́run padà. Mi ò lè dá padà. Ẹ̀yin náà mọ̀ pé mo ti deal fún ká. Àwọn gẹ́gẹ́ tí wọ́n mi sọ pé next day làwọn máa ra mọ́tò fún mi. Mo tún wá rí èèyàn tó present mi ní gifts. A car gift. Ẹ̀yin wọ́n sọ pé kí n dá padà. Kò possible. Mi ò ní dá mọ́tò yẹn padà. Kò dé sí kankan tó bá ti yẹn jáde. Abájọ mú ṣàn sọ náà. Ọjọ́ tí mo gbé mọ́tò yẹn wá tí mo wá fi mọ́tò yẹn wọ̀nyí. Mo rí pé inú yóò dùn sí bẹ́ẹ̀ ṣe ń ṣe. And give attitude. So you don't want me to use that car. Kò sí nǹkan tẹ́ máa ṣe sí. Kò dé
sí nǹkan tó máa ti ẹ̀yẹn jáde mi ò ní dá mọ́tò yẹn padà. ò ní dá mọ́tò yẹn padà èmi pàṣẹ fún ẹ ò ń yí padà. àṣẹ yóò múlẹ̀ mi ò ní dá padà there is nothing you can do about it you just watch me. Simisola come here. ẹni tó fún ẹ ní mọ́tò yìí tó ń gùn yìí ìjẹ́ o mọ irú èèyàn tó jẹ́. Mommy, student ni now. Student bí mi àti ẹ̀gbọ́n mi náà ni. He's a student of course. nǹkan tó ń sọ ìṣe ó make meaning sí ẹ ṣá student fún student ní mọ́tò ó dẹ̀ wádìí irú èèyàn tó jẹ́. ǹjẹ́ ìwọ mọ reason tí ẹ̀gbọ́n ẹ̀ ṣe ń sọ wípé kó dá mọ́tò yẹn padà pé kó má gbà? Simisola. Ma. Jameson is a cultist and a very strong one at that. Cultist? Mo lọ́mọdé ò mẹ́la. Ọlọ́run mẹ́la kàtàkàtà. Kí ló dé tẹ́ rò pé mi ò ṣe lẹ́sẹ̀ méjì báyìí? Àbẹ̀rẹ̀ òkè bọ́ ṣe bí mi. Wọ́n bí mi báyìí. I was about your age. No one immersed in my head. Kíni kan ṣẹlẹ̀. Hello, Maxwell. How far now? Where you dey now? I mean, you ready by now. I beg they come, Joy. Go just the delay person. Max, how far? Mo wà lẹ́yìn ẹ̀ ń sètò tí ń pè. Báwo ló ṣe máa ṣe bẹ́ẹ̀ wà lẹ́yìn mi báwo? Go just the delay person. Ìgbà mo fi LSC now. You fit complain. Ṣé bíbá ni mo jókòó sí tí mo expect pé wà tó dé wà. Bíbá lè bí fẹ́ sí. Kí ló dé tí wọn náà pẹ́? Where you go? I go meet Dr. Jide Jare. Wo, màá máa sọ̀rọ̀ ti bàbá yẹn later. Ebi ń pa mí náà. Ebi ń pa mí. You better watch what you say, 'cause I yell it go. You better watch how you live, 'cause you're getting gone. Ṣẹ́gun, wetin happen? Kí ló dé? Wetin do you? Mo wọnú mọ́tò o, mo wọnú mọ́tò. Kí ló ṣẹlẹ̀ gan? Kí ló tún dé again? Maxwell, kí ni mo fi ṣorí lọ́wọ́ ẹ̀? Láì mọ̀lé mi, láì mọ̀nà mi. Ìṣòro mi dẹ̀ wà ńlẹ̀ jẹ́jẹ́. Ọlọ́run fi ẹ̀ ṣe solution sí ìṣòro mi. Maxwell ò mọ̀ mi rí. Látìgbà tó ti gbúròó pé I am not from a wealthy family. Tí popsi mi ti ní issue pẹ̀lú iṣẹ́ wọn, tí ó ti sọ́nà bí mo ṣe máa sanwó school, hand out, take care of myself in totality. You stepped in for me. I mean, look at me. Crash for me, ra jewelry and all. I mean, èèyàn mélòó ló lè ṣòro ẹ̀? I mean, if not for you, last exam mo lè má ṣe, but you swept me off my feet with your kind heart. I swear to God, I really don't know how to thank you. I swear. Ṣẹ́gun, ṣòwò mo fẹ́ kó realize nǹkan kan lẹ́nu. Àjùmọ̀bí ò kọ tànà. Ẹni tó lọ́n bá rán sí ni ló ń ṣoní lóore. Like I said earlier, you are my brother, my blood, we are G's. So whatever tí bá ṣe fún, it's nothing. Ó dà pé mo ń ṣe nǹkan fún ara mi ni. Mo dẹ̀ fẹ́ kó realize nǹkan kan. Ṣórí àwọn Yorùbá tó pa òwe pé Ọlọ́run tó ṣẹnu ní bùnbù, ó ti pèsè nǹkan tó máa jẹ. You don't understand. So I'm here for you, you are here for me. Aláǹfààní púpọ̀ tá jíjọ máa ṣe fún ara. So this is nothing. I don't want you to make a mountain out of a molehill. Maxwell, I want to use this medium to promise you that I will never disappoint you as a friend.
I'll always show up for you. I got you, bro. I will help you to kill mosquito for night. Wow, you mean my spring exercise for this, so I got Live and let live. What you sow, you surely reap. You don't worry, but we're alive. In your open water, enjoying love. There's nothing you do that won't come back to you. Sure will come back to you. Oh, they sure be Itele. Kí ló sọ yìí náà? Kí ló sọ? Kí ni mo jáde kúrò ní bag tí mo fi ṣílẹ̀kùnlẹ̀ kó wọ́n títí nígbà tí máa dé. Mo fẹ́ drop key the next thing ni mo rí lẹ́tà pẹ̀lú ọbẹ̀ àti ẹ̀jẹ̀. In fact, tí o bá ṣe pé o stop mi ni mo èmi fẹ́ lọ sí police station kí lọ report straight nìyẹn. At some point I started thinking pé àbí bóyá o mọ̀ pa ẹ̀ ní kò. I mean, because I'm confused, I'm scared. I don't understand how. Báwo lè bá ní mo mọ̀ pa ẹ̀? O fọ́ ni ṣé wọ́n pín kájà wọn kan lè mọ́ mu ni? Báwo lè ṣe fẹ́ wo? This is an expensive joke then. My exact thought. Seriously. See, I know you're a test. But should we continue away? Àwọn ará bí mi. O mọ̀ wọ́n ni. Ní ilé ìṣòro pé bí a mọ̀ wọ́n. Yeah. Wọ́n ti ké sí ẹni. Kiss me, tí bá wọ̀ ṣáwọn tí mo bá ọ̀rọ̀ ẹgbẹ́ kiss me. Just calm down. See, put your mind to rest. Should we mo máa tẹ̀lé ẹ lọ. Mi ò lọ àwọn tó lè wá mú àti ọbẹ̀ àtẹ̀jẹ̀ sínú ilé. These guys are dangerous. Can you just calm down? Nisu, let me speak. Hear me out. I know you are tense, but the one koto wa you are terrified and is alarming. But Nisu, you now. Okay, wá lọ. O bí bíbẹ́ kọ́ lóògùn yín fífọ́ now. Okay, wo bóyá kí n kú máa lọlé. Bóyá kí n máa lọlé o. Kò máa lọlé. Báwo ló ṣe sọ̀rọ̀ bí ọmọ primary 2 báyìí kò máa lọlé? Like you don't even know what you're saying. Níbo làwọn bíbí yóò lè ti mú ẹ? Àjẹlé ẹ láké. Ó sá lọ sóko. Jọ ń bo lọ́wọ́ ẹlẹ́yẹ òtó. Like, okay, lọ bẹ̀bẹ̀ yà ò ní mú ẹ náà. Ó fi pé kíní àwọn tó ṣọ́mọ àwọn tó ń bẹ ìjà ní ṣọ́mọ àwọn tó sẹ̀ǹdẹ̀ ni. Why do you speak like a child? Yes, listen and hear me out. Uncle mi tó jẹ́ ọlọ́pàá. I'm gonna call him now. Ṣé ọ̀rọ̀ start bá ti pè wọ́n, máa try láti inform wọn nípa incident tó ṣẹlẹ̀ ńsìn. So bóyá máa fún wa níbi ọlọ́pàá méjì àbí mẹ́ta. Bóyá ni ẹ máa lọ síbẹ̀ dé wá ní àbọ̀ máa tẹ̀lé wọn at least. Tábà débi wọ́n lè apprehend our people because the scary thing is that ẹni téèyàn bá ń bájà, téèyàn ò bá mọ̀ òun ló worst o. Because it's like you're fighting a ghost literally. But ẹni tá bá ń bájà tá bá mọ̀ ló pè. Ní sùúrù fẹ́ wọnú náà ni. In loyalty we stand. In loyalty we stand. In loyalty we stand. We can never backslide. In loyalty we stand. In loyalty we stand. In loyalty we stand. We can never backslide. Maxwell. You. Yeah. Me. Ṣebí èmi mo wà lẹ́yìn ọ̀rọ̀ tó o fi ń ké. Yeah. Èmi mo wà behind gbogbo mystery letter torí. Ṣebí mo realize pé kò sí nǹkan tí mo fi bẹ́ẹ̀ lò. Mo fìfẹ́ bí ọmọ ìyá bẹ́ẹ̀ lò. Mo fi owó bẹ́ẹ̀ lò. The only thing tí mo fi bẹ́ẹ̀ lò náà ní ilé, òun náà ni mi ò fi wọ̀n ẹ́. Mo dẹ̀ feel pé iná àtẹ̀lẹ́ pé mo love ẹ bí ọmọ ìyá mi kò yẹ kí n máa hide anything from you. Moreover, nǹkan tí mo fẹ́ ṣe favour mo ṣe fún ẹ. You go belong. Tó bá belong, wá dẹ̀ mú kí ni wọ́n máa fi kọ ya. Papa no dey o. Mama no dey o. Oh my God. If you want to fire me make I die. I will never run away from POD. If you want
to fire me, make I die. I will never run away from POD. Woo! I will never run away from POD. So it was your plan all along. You knew everything all along that you were acting for me. So you were acting for me. Can you just calm down? No, I can't calm down. She wrote me what Itele. She wrote me what Itele. Why would you do this to me? So you were acting all along. You were acting like a nice person, and you know, you're the only person I confided in, and you made me trust you. Shegun. I trusted you with everything, Shegun, Maxwell. can you just calm down? Calm down. Ṣé o jẹ́ kí n sọ fún ẹ? Èèyàn kí wọnú odò kó kígbe òtútù. Ọ̀bẹ gé ọmọ lọ́wọ́. Ọmọ sọ̀bẹ nù. Ṣé ọbẹ̀ ò ti ṣe nǹkan tó fẹ́ ṣe ni? I don't understand. See, let me tell you something. You are my brother. No, you're not treating me like what? See, I love you. Because Tabanika, you want to go to so. See, let me just make something clear to you. Only reason to mushe say, ọkùnrin ni ẹ́. And I've seen the people who okay, oh, kò lè jọkùn máa ní kò tí your life jọkùn yẹn ò tí máa fi ní yẹn fi máa jọkùnrin. Kí láǹfààní ojú tó là téèyàn ò fi ríran. Kí láǹfààní ọjọ́ tó yọ tó ń yọ. See, let me as a guy, you need something to back up. All tí yaba ma yẹn máa ní kò láti fi kọ̀yà. Maxwell, you're a cultist. In deep shit right now. Shegun. Sorry, don't go to say that me you really can't tell people, but I really want to correct something. Me, okay, she cultist, and she cultist. So what are you? See, we are young people that go our job like a group, and like minds. And the reason that she go our job is that if we to fend for each other, to support each other, and that they can koja yarawa. Then you about it towa, I can to anybody. Jeje wala mawa. And one of the finish example. I'm a typical example. Ojo olugbo pe mo bayan jaga bu se anything. So that's just gbogbo cultism. It's just an exaggerated stuff. I never expected the job to be fast, clean, and sharp. Kudos, Olusegun. Thank you, Capone. As the POD admin announcer, you shall be called a new name, agreed upon by the Capone and every member of POD. Olusegun Atoyebi. Henceforth, you shall be called Portugal. Àtìgbà tàlàyé ti dáyé kò sọ́mọ POD tó ṣorí burúkú. 10th of this month, you have a mission to carry out at number 37, Abule Oja. All the details will be passed to you. Shabila! Hey guys, I need to calm down. Shegun. Shegun, guys, move! A minute silence. Hey guys,
not complete. Portugal is not here. What happened? You're right. Tí ọmọdé bá débi ẹ̀rù ńlá ti bà. Gbogbo wa la mọ̀ wípé Maswell on the backbone Portugal before kó tó meet wa. Ẹni tó jẹ́ backbone ẹ̀ náà ti pa yìí. Ẹni tájọ máa ń wà 5 and 6 ẹ̀. Ẹ̀rù máa bà mí because ó mọ ibi tó gbà lọ. Ẹ wò bóyá torí ẹ̀ ló ṣe canvas. Kí ló fẹ́ bà lẹ́rù? No, kí ló fẹ́ bà lẹ́rù? He knows the rules and regulation of POD. Once spanner lost, the struggle continues. Portugal won't make me first. And I know one first. Portugal ń kọ́ bọ́ mi lójú. But kó tó check. For the last time, a full letter. I'm the first person to do cover me. What I'm doing. Let her Portugal. Do not come for me. I am stating to you all, I have opted out henceforth. Why, Portugal, you dey shake me. Wow. You dey shake me. Why? You dey shake me. Why? Who shake me, Nko? Collect. Papa, I don't want collect. I don't want collect. Èèyàn kan ló dáná fún ẹ. Ló sọ pé òyò. Tẹ́gbẹ́ bá ṣe oúnjẹ fún ẹ. Ó máa jẹ́ ti Portugal. But go join me. Only me one I know say I don't pledge allegiance. Say I stand with POD any day, anytime. Àmọ́ Papa, ara mi ló wọ mi bá ọkọ mi ò sí ní báyìí. No be wetin I wan do before ẹjọ́. Papa, just free me. Abeg, just give me freedom, abeg. Freedom dey. Freedom dey heaven. At this time. Papa, abeg, no make I no straight leg. Papa, make I no straight leg. Yeah, yeah. Tumisola. Adébọ̀wálé. Ẹ jọ̀ọ́ mo ń bẹ̀ yín. Ẹ má jẹ́ kí kíní kó di ègún. It shouldn't happen to you. Ẹ má bà life ara yín jẹ́, ẹ láti ṣọ́ra. Mo ń láti ṣọ́ra. Ẹgbẹ́ kí ló ń gbá mọ́tò lọ́wọ́ ẹ fún? Mo sọ ọjọ́ yẹn náà mo lójú nǹkan ẹ. Return the car. Ìwọ kò ṣọ́ra ẹ o. Kò ṣọ́ra ẹ o. Daddy, I'm sorry. I'm sorry. Ó fún mi dá yín lójú pé tí mo bá ti padà dé school, mo máa lọ dá mọ́tò padà fún. I don't have anything to do with him again. Ọmọ gbọ́ràn sí wọn náà. Òun ló ti ń pè yín dé kọ̀lẹ̀. Kí ló ṣẹlẹ̀? Irú ẹ̀ṣẹ̀ wo ni kò bá ṣe ẹ̀ tó tó yìí? Tó fi ń rí kọ̀lẹ̀ tó lè gbé. At least tó bá tẹ̀ ṣì gbé wá dé ṣàlàyé fún pé okay o, nǹkan tó ṣe rèé o, this is why I'm angry. Ó kàn ń ignore ẹ̀. Why? Kí ló ṣẹlẹ̀? Okay. Now, ẹ̀yin méjèèjì,
Ṣé promise mi pé tí mo bá sọ nǹkan tó ṣẹlẹ̀ fún yín gangan kò sí ẹ̀dá Ọlọ́run alààyè kankan tó máa gbọ́ lẹ́nu yín? Ṣé o ti sọ̀kan fún wa rí tó gbọ́ ǹta ni? Ọ̀rẹ́ ẹ̀ lajẹ tábà lè bo àṣírí ẹ̀ dẹ́nà kí n ṣọ̀rẹ́ nìyẹn. Babe, iye kan alábàáhùn kò ju mẹ́ta iná lọ. O ò lè gbọ́ lẹ́nìwẹ̀. I cross my heart. Possible. Okay. Ẹ dúró náà. Ṣé ó sọ ẹ̀ṣẹ̀ mi fún yín ṣá? Wo bó ṣe rán wa gẹ́lẹ́ la ṣe béèrè. Bó nǹkan tó sọ fún wa ó ní agbára gan. In fact, àwọn parents ẹ̀ ti wà involved. Ó dẹ̀ ní ká má sọ fún anybody. Kí ló ní mo ṣe gangan? Ó má bínú James, ṣé òótọ́ ni pé cultist ni ẹ̀? What kind of question is that? What kind of question is that? Ṣó o wà okay ṣá? No, ìrí torí mi ṣe mo jọ cultist lójú ẹ̀. No, má bínú kó tó sọ fún wa ni. No, you don't ask me such. James, explanation tí Simisola ṣe fún wa nìyẹn. In fact, ó ní girlfriend ẹ̀gbọ́n òun Angel ló sọ gbogbo ẹ̀ fún òun. Angel. Don't be James this. Why can't you drive that? James. Guy, why you did? It's happened. Ladies, can you please excuse me for 5 minutes? I need to talk to my friends. Hello. Honey. Yeah! Níbo gógó lẹ́wà? Kí ló ṣẹlẹ̀? Wọ́n sọ pé wọ́n ti ṣe débọ̀ léṣe. Dúró! Àwọn dàbá ẹ̀. Ibi ìbá iná láwọn wà. No number ni mi save number yẹn. Number náà tún dà báyìí. So let me hello. Yes. Get out! Go down. So le kúnlẹ̀. So le bẹ̀bẹ̀. James, ṣàánú mi. So you can be this sober, right? Ìkànnì ẹ o. O must speak our baby. You promised me never to tell anyone. Wàá sọ fún gbogbo ẹbí ẹ. Oh, and síbẹ̀, you told all your friends. Ṣàánú mi. Ṣó mọ̀ túmọ̀ promise ṣá. Mi mọ̀. Wọ́n wá sọ ẹ́ ní angel. Níwọ̀ tó yẹ kó máa pè ní devil. Jọ̀ọ́. Ọ̀dàlẹ̀ ni ẹ o. I'm sorry. Ṣàánú mi. Ẹ bá mi bẹ̀. Ẹni tó bá dẹ̀ dalẹ̀ ńkọ́. Máa bálẹ̀ lọ. Angel máa bálẹ̀ lọ right now. Jọ̀ọ́. No. Ń ṣẹlẹ̀ léwe o. Bó o ní? Ìbéèrè rẹ̀ wà. Wẹ́gbọ̀n rẹ̀ mi lọ́nà skúlù. Wẹ́gbọ̀ fóònù ẹ. Kí ló ṣẹlẹ̀? Ọmọ Angel yẹn, ọmọ ìbú ọwọ́ ọmọ Angel. Ọmọ Angel dáadáa. Ó ti rókù rẹ̀ o. Ẹgbẹ́ pavilion náà ti rókù rẹ̀. Èdè fóònù náà rẹ̀ ṣé o máa fọwọ́ èrè update rẹ̀ ń rẹ̀ mi lọ ní. Wẹ́ẹ̀tù nẹ̀ data. Wẹ́ẹ̀ nẹ̀ data. Wẹ́ẹ̀ mọ̀ rẹ̀ mi lọ akẹ́ṣẹ́kì fóònù rẹ̀. Kí ni Angel bá ṣe fún wọn? Bí m ṣe máa mú. Ẹ̀dùn òun o. Sorry. Níbo lẹ sọ pé incident yẹn ti ṣẹlẹ̀ ni?
Check your update phone. Ṣó ṣì wà ńbẹ̀? My brother know me. Mo gbọ́dọ̀ débẹ̀. Ìfojú rí. Irú nǹkan bẹ́ẹ̀ mo máa ń like torí àwọn blogger. Mo lè jẹun o. No. Ẹni tí kú ti Oda. With this report to Muwai, you are assuring us everything about this guy. Next time we call you, you'll be able to provide this information and even more, ṣé? Bẹ́ẹ̀ni sir, kò sí gbogbo ibi tó máa ń rìn sí tó máa ń jẹ sí gbogbo ẹni mo mọ̀. Even right now, tẹ́ bá sọ pé kí n mú yín lọ síbi tó wà, mo máa mú yín lọ síbẹ̀ dé máa bá níbẹ̀. Ṣé gbogbo information tó fún ẹ? Keep it to yourself. Don't tell anybody. When you're talking to other students, mind what you say. Watch the way you talk. Sure, you answer. And from our own end, I think we should set up 4-man panel. Absolutely. Very good idea. And we look into it, and I'm a Bashewalo, and I think everything will be okay. Yeah. That's a very good one. Simisola. Yes, sir. You want my loans here? We'll get back to you. Thank you. Appreciate it. Dr. Warren. Yeah? What I think is... You just calm down. Good afternoon, students. Doctor. Ṣé kìí ṣe pé mi ni mo lé yín lọ? All right. All right, there. I'll give you a call. Let's check on. I would like to have a private discourse with him, and I'll be happy if you can excuse me. All right. See you then. Okay. Doctor. Jameson, mo ti sọ fún ẹ wípé kí ẹyẹ má máa bà sórí igi tí ò lẹ́ka mọ́. Òwe yẹn ò yé mi tó. Ó fi hàn wípé òkú tó o sin ẹsẹ̀ ti yọ síta. Your last operation, and I've told you times without number to watch it. Watch your back. Now, ọ̀rọ̀ ẹ, ó ti dé student affairs. Want to set a panel lé lórí. What? Yes. In 2 days' time, on my collectors here. So I'm going to advise you a very good one. Láàárín ọjọ́ méjì sísìn o láti wá solution. Is either you pipe low, clean all the mess up, or will disappear. In 2 days. 2 days. Jimson, the ball is in your court. Play the way you like. Dr. Aremo. Who reported me? Simisola Atoyebi. Ṣojú mi wá tàn mí jẹ. Wọ́n tẹ́ẹ̀dì. Wọ́n wá wa. Wọ́n wá yín. Fọ́tò yín tí wọ́n wá gbé sórí ibé báyìí, ó fáyìn o. Ẹ̀wẹ̀ eléyìí pupa rẹ̀ wá jáde dá. Ìwọ dàbí kóró òsín. Ṣé ẹ mọ nǹkan tó wà níbí ni? Ó ní pé wọ́n ń wá wa. Ẹ dẹ̀ mọ̀ ní wípé ọmọ mọ́mì ni mi. Ìyá mi ò mọ̀ ní wípé nǹkan tí mò ń ṣe leléyìí. Èmi ọmọ pásítọ̀ tọ́wọ́ bí à ń pọ̀ ọmọ gidi kan ni mí. Bó dẹ̀ ṣe wà ìtọ́ ti fi lè kọ́ wọ́n tẹ̀lé síta báyìí, gbogbo àwọn ẹbí mi pátápátá ti mọ̀ ní wípé olè ni mò ń jà. Nǹkan tó gbé mi débì gangan ni solution bàbá. Olóyè burúkú ni ẹ̀yin. Ṣé ti ìyá ẹ̀ la bá wá síbí ni? Ìyá mi, ṣé òní kọ́ ló ní ìyá ni? You dey mad? Àwa solution wá síbí o sọ̀rọ̀ ìyá ìwọ ní kọ́ ló lẹ́bí ni. Má bùyà rẹ̀. Kí ni way out gangan? I understand. Bí ọ̀rọ̀ tó ń sọ, overconfidence ò gbọ́dọ̀ wọ orí ọ̀kadà kó fẹ́ máa lọ overtake trailer o. Ẹ má fi wá kọ́ bọ́dì náà. Èmi ló mọ máa ń ṣàlàyé fún ọ wípé ọ̀rọ̀ rẹ̀ yé mi dáadáa. Nǹkan tí mò ń gbìyànjú àti sọ ni pé kí ni ọ̀nà àbáyọ gangan lórí nǹkan tó wà nílẹ̀ yìí? Ìyẹn ló ṣe kókó. Wọ́n ti ń wá wá ń sìn àti cast. Ẹ̀wọ̀n náà àbáyọ. Bẹ́ẹ̀ni. Ní káàṣì kò sábúrú ọ̀nà àbáyọ ń bẹ fún yín. You better walk.
Baba Josh, carry me dey go where I no know. Me fẹ́ gbọ́ nǹkankan Ọlọ́run. Ẹ kò gẹ́tì mi dànù, ẹ kò gbọ́kàn mi dànù. Ọlọ́run, ẹ kí mi náà la ẹjẹ́ ìṣoríire. Ìdánde o, ìdánde, sinimá tán ròyìn ìdánde, original ìdán gangan, ìdán tó ju dán lọ, ìdán tó rọ́dán pa. Damilola Bankole sexy winger show Túndé. What are you doing in my house? Báwo ló ṣe wọlé? I am talking to you. You're smoking and drinking in my own house. Sinimá titun idán ó ti wà lórí YouTube, APATATV lẹ ó ti rí wò. Idán The Avenger Total Recall No Retreat No Surrender. Ìyẹn ogún ọdún tó ń jọ wọn lọ́wọ́ fẹ́lifẹ́li. Ọ̀ka bímọ sílẹ̀ gbóró jòjò bíi iná. Idán gangan tó lé àwọn idán kéékèèké kábàkábà. Ṣé ti gbàgbé pé wájú ẹ̀mí dán akílẹ̀ ti sọ̀rọ̀ ni? Tí wájú mi lẹ̀ ti ń pariwo tẹ̀ ti sọ̀rọ̀. Ẹ ti gbàgbé pé akíní mi mo tójú ogun lọ. Akíní mi mo lè ńlá kí orò kanlẹ̀. Mo ti jí ọ̀gẹ̀dẹ̀ lójú gbẹ́nàgbẹ́nà, mo ti pátákó ẹ̀fọ́ lẹ́nu ajá. Mo jẹ́ ìṣẹ̀lẹ̀ tí mo fi lẹ̀ sílẹ̀. Gbogbo bá jẹ́ ẹ̀mọ̀ fún mi rà. Idán gbàgbà, idán gbogbo, idán tó bínú tán, idán tó búra gbadabuyọ tó búra gbadagba. Another blockbuster from the stable of sexy winger concept. Sinimá titun idán. I'm so sorry, mi ò mọ̀. Wá ṣojà wèrè ni kí ló ń ṣe? Ó dán títí ọ̀la o tún lè wo má. Jẹ́ ìgbọ́kàn tí mo sọ ni mo ní mi ò mọ̀, mo ṣe fẹ́ nà mí ni. Ó jẹ́ ìkorò àti dààmú sínú ayé mi. Nǹkan tí ìjọba àti àwọn aráàlú tó ṣe fún bàbá mi. Ẹgbẹ́ sọ. Damilola Bankole Mary sexy winger fúnra ẹ̀ tó produce yẹ. Written, directed and packaged by Babatunde Anjola. Edited by Akim Oloyelawa. Starring Mide Martins Abiodun. Olayinka Solomon Ogomushi. Obatide Kelvin. Damilola Bankole sexy winger. Babatunde Ademioye. Ayolaya. Akim Ogara. Funmilayo Mekunle. Ladifolarin. Abiola Jibike Lubulubu. Salu Bolagade Ogboluke. Nike Idris. Opeyemi Ademeso. Abiodun Omake. Kaide Simple Words. Opeyemi Okola. Abidemi Shau. Dupe Salau. Tosin Daddy of Lagos, and many more in this movie titled Idán, subtitled in English. Action-packed movie full of intrigues and full of suspense. Coming soon on APATATV. Watch out. Kí ló dé tẹ́yìn èèyàn máa ń fi ibi sọ́ọ̀rẹ́? Ẹyẹ mẹ́tò òde ayé. Ẹyẹ ń jẹ. Wo àwọn ọmọ olùsí la máa ń fẹsẹ̀ já sórí olówó owó làwọn máa fi ń ná yẹn. Lóò sọ fún mi sórí ẹ pé ṣá. Lélẹ̀ lórí mi. Kò sí nǹkan tó ń jẹ́ àbíkú náà. Ẹni tó máa kú tẹ́ni tó là kọ́lọ́ má jẹ́ ká bá rò ó. Kí ló tún ṣẹlẹ̀ báyìí? Kí ló dé? Tó bá rò wípé o máa dá ilé wa tó ní ẹlẹ́gbẹ́ méjì. Wo àwọn ayé máa fi ẹ́. Ẹ tẹ̀mí sí ọlára níbẹ̀ yẹn, ẹ tẹ̀ lè dúró ṣe sọ́ọ̀rì. Ẹ máa ṣe bí polówó yóò ju Ọlọ́run lọ. Ẹ tẹ̀mí sí ọ̀la kọ́mọ̀ sọ́ọ̀rì ẹ lè dúró sọ. Òun kọ́ ni, wọ́n tẹ̀yìn kọ́ ló ti takú yìí. Orí mi ló jà fún mi. Sórí ẹ̀yin tẹ́ bá ti kúrú báyìí ó dà ní pé ọpọlọ yìí máa ń kú. Ṣọmọ ni àbábọ́lódà. Wọ́n máa pè yín pé ẹnìkan tó súnmọ́ yín bí ìṣòro ó wà nínú problem. Ẹ gbúdọ̀ ràn lọ́wọ́ o. Ẹ tẹ́ gbúdọ̀ fún lówó débi pé ẹ máa débẹ̀ láti yọjú sí. So mo fẹ́ lọ yọjú sí ọ̀rẹ́ mi kan tó jẹ mí ní 62 million naira. Mo ti lost purse mi sẹ́ mo kàn need help mi, mo need owó tí mi fi gbé cab. Owó tó bá tick díẹ̀. That's all I need. God bless you. God bless you. Arapapapapa. 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 1,000 naira fún mi. Owó 2 litre for me. This is. Come on, ẹ tẹ̀ tún gbà lọ́wọ́ mi padà. Yes. Ẹ máa ti sọ fún mi pé ẹ lówó lọ́pẹ́ yìí náà manage ni na tálákà ò kí ń tọrọ owó lọ́wọ́ tálíkà man. You'd better watch how you live, 'cause ilẹ̀ iyọ̀ ni ọ̀gidi gan. Ṣé bọ̀rọ̀ àkọ́kọ́ sọ oníjìbìtì, ṣé bí ẹ̀ẹ́gbùgbù ni òótọ́? Ó ní ìwọ ṣe nǹkan fún ọ tó ìgbà gbé láíláíláí. Live and let live, what you sow you surely reap. You don't worry gbàgbé ọ̀la, ìyẹn ògùn